inú mi dùn gan wípé Ọlọ́run jẹ́ kí n jẹ Ṣọ̀ún of Ogbomoso land. Kò sí nǹkan kan tí mo lè béèrè ní ọwọ́ Ọlọ́run tó jù yẹn lọ nítorí ibi tí mo ti dé yìí tó bá ní kí n wá jẹ president Nàìjíríà mi ò lè jẹ o. Ṣọ̀ún of Ogbomoso òun ni mo fẹ́ jẹ, òun náà ni mo dẹ̀ ti jẹ yìí. Ó tọ́ ni mo sọ fún yín o, tó bá ní kí n wá jẹ governor Ọ̀yọ́ state mi ò lè jẹ o. Ṣọ̀ún yìí òun ló níyì jù. Ìdí tí mo dẹ̀ fi sọ bẹ́ẹ̀ òun ni wípé ìdí méjì. Ibi ta Ṣọ̀ún ta jẹ yìí ibẹ̀ la máa kú sí. Ìgbà tá a bá lo ọjọ́ títí ibẹ̀ la máa kú sí. Ìyẹn ìkan. Ìkejì òun ni wípé èmi ò tí ì rí àwọn ọmọ ìlú tó dàbí àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ land. In actual fact, mo believe pé Ọlọ́run ọba ó pàṣẹ fún àwa ọmọ Ògbómọ̀ṣọ́. Tí èèyàn bá jẹ president ọdún 8 ló máa fi jẹ, ó pọ̀ jù nìyẹn. Tó bá jẹ governor ó pọ̀ jù ọdún 8 ló máa fi jẹ. Báwo mo ṣe wá máa fi ipò tí mo máa jẹ títí máa fi kú fún ọdún 8 ọlá, eléyìí ọlá títí tá máa fi kú ni eléyìí dájẹ́ yìí. Òun ló dé tí mo sọ pé kò sí ipò kankan tí mo fẹ́ jẹ tó ju Ṣọ̀ún yìí lọ tó lè dùn mọ́ mi nú. Bó ṣe rí mo jẹ Ṣọ̀ún with a high sense of responsibility to serve the people of Ogbomoso land. Jẹ Ṣọ̀ún nítorí a fẹ́ gàba. Mo jẹ Ṣọ̀ún láti gbé ìlú Ògbómọ̀ṣọ́ sókè ni àti láti àwọn ọmọ Ògbómọ̀ṣọ́. Mo máa sọ nǹkan kan fún yín. Ojú òní tì yín wípé ẹ jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́. Ẹ máa fi ọmọ Ògbómọ̀ṣọ́ tẹ jẹ́ ẹ máa fi yangà ni. Òótọ́ ni mo sọ fún yín yẹn o. Ní under Orúmọgẹ́gẹ́ the third, ní under mi, inú yín máa dùn ní wípé ẹ jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́. Àwa ṣeré ń bì yó nítorí mo find out wípé Ọlọ́run ọba òkè ó pàṣẹ sí àwa ọmọ Ògbómọ̀ṣọ́. Nǹkan méjì lọ́lọ́run tún fún wa. Ó fún wa ní what I call jagunjagun ni wá. We are warriors. But jagun ká máa yìnbọn síra wa mọ́. Jagun ká máa lẹ́ra wa ní ọ̀tá ní ata. Jagunjagun tá à ń ṣe ní ìsìn, it is trying to conquer the world. Òun dẹ̀ ló jẹ́ pé kò síbi tó máa lọ tó ní rọ́mọ Ògbómọ̀ṣọ́. That's it. Jagunjagun wa, the warrior spirit inside of us. That's why we go all over the place to take territories. That's why ọ̀pọ̀lọpọ̀ òmòdì tí àwọn forefathers òun fi kúrò l'Ògbómọ̀ṣọ́ tó wá jókòó ní Kaduna, tó wá jókòó Gombe, tó jókòó ní Funtua, ní Jos, tó jókòó káàkiri. Jagunjagun tí Ọlọ́run ṣe wá òun ló jẹ́ kí á. But Ọlọ́run tún wá fún wa ní another spirit, entrepreneurs, oníṣòwò ni wá, oníṣòwò par excellence. Bá ṣiṣẹ́ lọ́fíìsì a máa tajà. Kò síbi tá a wà bá jàlúfà a máa wá ọjà láti tà náà ni. Orú èèyàn t'Ọlọ́run dá wa nìyẹn. So báwo lèèyàn ṣe máa jọba orú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tí inú ẹ̀ ò ní dùn. So I am here as Ṣọ̀ún to enhance whatever God's gift is inside of us. That's it o. Mo ti yó kí n tó débi yó. Nǹkan t'Ọlọ́run bá fún wa ń sìn bẹ́kùnbẹ́kùn ni. Owó kọ́ ni mò ń wá ní ìsìn yìí o. Nítorí mo débi pẹ̀lú owó àti ọrọ̀ ni. Òótọ́ ni mo sọ fún yín yẹn. Èyí ò ṣègbéraga. Ò ṣègbéraga o. Òótọ́ ni mo sọ fún yín. Tí n bá ṣiṣẹ́ tí máa fi wọlé sùn, owó tí máa ná wà. Òótọ́ ni o. Ẹni tó bá fẹ́ kó bínú òótọ́ ni. Òótọ́ ò lè sọ pé ká má sọ òun. Nǹkan tá a bá jẹ́ ń sìn bẹ́kùnbẹ́kùn kan ni. Iṣẹ́ tí Ọlọ́run fún mi
láti wá sí orí ipò yìí. Àlùfáà ni mo ṣe for 31 years mo fi ṣàlùfáà. Bí o dẹ̀ ṣàlùfáà níbi kékeré mo ṣe débi gíga ni. After tí mo ti ṣe 31 years, Ọlọ́run wá sọ fún mi. Nítorí àwọn èèyàn máa ń sọ pé kí ló dé tí mo fi ṣe àlùfáà lẹ̀. Ọlọ́run ọba ló sọ fún mi, ó ní ìdí tí a fi bí mi ni pé kí n lọ jọba. 25 of us la contest. Èmi ni wọ́n mú. Kí wọ́n tó mú mi 3 times in 30 years ni mo wá sí Ògbómọ̀ṣọ́. Mi ò mọ̀yàn mẹ́wàá l'Ógbómọ̀ṣọ́ ìgbà tí mo jọba. Mi ò mọ̀yàn mẹ́wàá. But ọ̀rọ̀ Ọlọ́run ni òun ló gbé mi kúrò l'Amẹ́ríkà tí mo fi wá. Wípé ìdí tí a fi bí ẹ lélẹ́yìí. Lánàá appeals court wọ́n rúùlù pé wípé èmi ló yẹ kí n jẹ Ṣọ̀ún. Kò yẹ èmi lẹ́nu. Ẹ mọ̀ tí ìgbà tí mò ń bọ̀ ní Kaduna àti Zaria àmọ́jọ́ tí wọ́n máa dá ẹjọ́ ìgbà tá a set date. A ti set date Kaduna àti Zaria tán kó tó di pé court sọ pé àná ni wọ́n máa dá ẹjọ́. Àwọn èèyàn wá ń sọ fún mi pé kí la máa ṣe báyìí? Mo ní kí la máa ṣe bí báwo? Wípé wọ́n fẹ́ dájọ́ mo láti wà nílùú, mo láti wà around. Àwọn ará Kaduna àti Zaria wọ́n ń dúró dè mí. A ti ṣe gbogbo plans. Kí ni màá sọ fún wọn? Màá wá sọ fún wọn pé torí wọ́n fẹ́ dájọ́ mi ò lè travel. Mo ní èmi ò ń ṣọba bẹ́ẹ̀ yẹn o. My word is my bond. Nǹkan tí bá sọ òun ni màá ṣe. Òótọ́ ni mi ò tiẹ̀ nídìí láti wà around kí n tó win. Ṣebí Kaduna ni mo wà àbí Zaria ni mo wà ìgbà tá a gbọ́ wípé mo win. So mi ò need nítorí àwọn èèyàn ń wò àwọn kan wà around mi wọ́n ọkàn mi kò balẹ̀. Ọkàn mi balẹ̀ nítorí ìlérí Ọlọ́run ni mo wá ṣe Nàìjíríà. Wípé ìdí tá a fi bí ẹ lélẹ́yìí àfi tí Ọlọ́run ọba ò bá sọ̀rọ̀ tọ́lọ́run bá ti sọ̀rọ̀ ẹ̀dá kan ò lè yí padà. Ẹ̀dá Yorùbá lórí méjì ò lè yí padà. Òun ló jẹ́ kí n mọ̀ wípé case appeal àná wípé màá win ẹ̀. Ẹ tiẹ̀ bá mi pàtẹ́wọ́ fọ́ba òkè. Ọba tó bá sọ̀rọ̀ ẹ̀dá kan ò lè yí padà. Wọ́n lè kóra wọn jọ but wọn ò ní agree. Ìgbìmọ̀ wọn ò lè jẹ́ kan. But ẹ jẹ́ n sọ ọ̀rọ̀. Ìgbà tí mo dé Ògbómọ̀ṣọ́ mo rí pé ìlú tí mo mọ̀ ní kékeré kọ́ ni ìlú yìí. Ìlú tí mo mọ̀ ní kékeré ìlú tó fàyè tó dání. But ìgbà tí mo dé Ògbómọ̀ṣọ́ mo rò pé ẹni tó ti gbé 29 years l'Amẹ́ríkà mo rò pé báyọ̀ nílùú ìṣirí báyìí. But mo mọ̀ pé Ọlọ́run rán mi iṣẹ́ wá sí Ògbómọ̀ṣọ́ ni. Tí ò bá ṣe pé mo mọ̀ pé Ọlọ́run sọ pé ìdí tí a fi bí mi rèé máa padà sí Amẹ́ríkà ni o. But mo rí pé mo ti dé last bus stop ayé mi òun ni mo wà yìí. Ìgbà tí mo dẹ̀ rí pé last bus stop ayé mi ni mo wà yìí báwo la ṣe máa gbé ìlú yìí ga pẹ̀lú gbogbo àwọn ọmọ ìlú yìí the potential àtọ́lọ́run ti fi sínú wọn ìlú wo ò gbọdọ̀ rí báyìí. Nítorí àwọn èèyàn ń wò pé kí ló dé tí mò ń lọ káàkiri kò ń ṣe nítorí mo jọba ni mo ṣe fẹ́ máa travel o. Ẹ jẹ́ n sọ fún yín màá sọ àwọn nǹkan kan inú yín lè dùn nípẹ̀ inú àwọn kan lè dùn nípẹ̀ ó lè fa owú fún ẹlòmíì but ẹni tó bá fa owú fún ẹ̀fọ́rí ẹnìyẹn kò sí nǹkan tó kàn mí pẹ̀lú yẹn òótọ́ ni mò ń sọ. I've been to 65 countries of this world. 65. Ẹlòmíì ní gbogbo ọjọ́ kò bá lọ 100 years ìlú kan náà ló máa dé. Not 65 towns o 65 countries ni mo ti lọ. So ọ̀rọ̀ travelling mo ti travel ló ti sú mi. So kò yẹ pé mo ń wá láti travel again. I'm 64, I will be 64 years old. Kò sí nǹkan tí mo ń wá káàkiri mọ́. Gbogbo nǹkan tí mo fẹ́ ṣe by 50 mo ti ṣe.
Gbogbo nǹkan tí mo plan láyé mi pé mo fẹ́ ṣe, mo fẹ́ dì. By the time I was 50 years old, 14 years ago, I have accomplished everything. Òótọ́ ni mo sọ fún yín yẹn. Mo ti jẹ́ chairman company. Mo ti serve on the board of federal government of Nigeria. Mo ti serve on the board l'America in state of Maryland pẹ̀lú governor Umali. Mo ti ṣe oríṣiríṣi, mo ti kọ́lé, mo ti ra mọ́tò, mo ti lówó, mo ti di millionaire, mo ti ṣe gbogbo ẹ̀. By the time I was 50, mo ti rò pé by 60 màá retire. Gbogbo wàhálà tí mo ṣe bàá tẹ̀ gbádùn ẹ̀. 60 yẹn ni mo jọba, lọ́lọ́run sọ pé kí n wá jọba. So ìgbà tí mo d'Ògbómọ̀ṣọ́ tí mo rí pé iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Láti make sure pé Ògbómọ̀ṣọ́ becomes a model town. Everybody say a model town. Ẹ jọ̀ọ́ ẹ sọ lẹ́ẹ̀kan, Ògbómọ̀ṣọ́ becomes a model town. Ẹ jẹ́ ká sọ lẹ́ẹ̀kan sí. We want Ògbómọ̀ṣọ́ to become a model town. A fẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí fi Ògbómọ̀ṣọ́ ṣe àpèjúwe ìlú. Láti fẹ́ nìyẹn. So God gave me an idea. So I drew up what I call 25 years transformation plan for Ògbómọ̀ṣọ́. A 25-year vision of how we want to see Ògbómọ̀ṣọ́ in the next 25 years. For the town to become a model town. Ìlọrin súnmọ́ wa, Èjìgbò ò jìnnà sí wa, Ìṣẹ́yìn ò jìnnà sí wa, Ọ̀yọ́ ò jìnnà, Ìbàdàn náà ò jìnnà jù, but kò sí gbogbo ìlú tí mo dárúkọ yìí tí mo fẹ́ kí Ògbómọ̀ṣọ́ dàbí o. Ògbómọ̀ṣọ́ á fẹ́ kó yọjú gbogbo wọn lọ. We want our town to become a model town, and we want to achieve this within the next 25 years. The reason for 25 years is that 25 years is a generation. So I fẹ́ fi Ògbómọ̀ṣọ́ tó máa yàtọ̀ fún the next generation. Some of us will still be around. I'm still going to be around. Àwọn kan nínú wa bí náà, you will still be around. But àwọn ọmọ wa a fẹ́ fi ìlú tí wọ́n máa fi yangàn. Ìlú ta fẹ́ fi ilẹ̀ fún wọn nìyẹn. Ó dẹ̀ wà ní ọwọ́ wa nǹkan ta fẹ́ ṣe. Mo dẹ̀ wá rí pé ìdí tí Ọlọ́run fi gbé mi wá nìyẹn. So gbogbo ni mo ṣe ń lọ káàkiri different countries of the world. Ọlọ́run fẹ́ kí n rí the possibility ní àwọn ìlú yẹn ṣe di ìlú tí wọ́n dì. Nítorí Ọlọ́run mọ̀ pé ibi tí máa gún wá sí, òun fẹ́ sọ ìlú yẹn kó dàbí gbogbo àwọn ibi tá a ti lọ. Ẹ máa sọ pé àwọn òun ló máa ṣe, ẹ̀yin tí mò ń bá sọ̀rọ̀ yìí náà la máa ṣe o. Gbogbo wa la jọ máa ṣe pọ̀. Ẹ jẹ́ n sọ fún yín, àwọn òyìnbó máa ń sọ nǹkan kan, where there is a will, there is a way. Tí a bá make up mind wa wípé a fẹ́ kí ìlú wa yàtọ̀, ó máa yàtọ̀. Mo ń sọ fún yín ní kò pé mo rò ó máa yàtọ̀. Ọba yín ló ń bá yín sọ̀rọ̀, èmi ò ṣe politician o. Ṣé o pé politician ó lè sọ nǹkan tó mọ̀ pé òun ò ní ṣe. Èmi ò ní sọ nǹkan tí mo mọ̀ pé mi ò ní ṣe fún yín o. Òtítọ́ lẹ máa bá lẹ́nu mi, òótọ́ nìyẹn. 31 years mo fi ṣàlùfáà, mi ò ní one single scandal. Mi ò ní o. Kò sẹ́ni tó lè sọ pé mo ṣe báyìí, àpásítọ̀ yẹn onírọ́ ni, kò sẹ́ni tó máa sọ bẹ́ẹ̀. Nǹkan tí n bá ní máa ṣe, àwọn ọmọ ọjọ́ mi mọ̀. Nǹkan tí n bá ní ṣe màá ní mi ò lè ṣe o, mi ò lágbára ẹ̀. Nǹkan tí n bá máa ṣe, tí n bá sọ pé máa ṣe, òun náà ni máa ṣe. Fún ìlú wa, gbogbo nǹkan tí n máa bá yín sọ lénìí yìí, gbogbo ẹ̀ la máa ṣe. Mo rí pé gbogbo yín kọ́ lẹ believe ẹ̀, ẹ̀yin tẹ́ ẹ̀ believe ẹ̀, ẹ̀fọ́rí ti yín nìyẹn. Àwa tá believe ẹ̀, a máa ṣe. Ó tó ní àní ẹ̀yin tẹ́ believe, ẹ̀yin mẹ́rin lẹ believe ká lè change ẹ̀. Ayé yẹn á da lẹ́sí sọ yẹn, bẹ́ẹ̀ náà ló máa rí. Bẹ́ẹ̀ ló máa rí o. So mo draw up what I call 25-year vision. Because where there is no vision, the people perish. Vision, ibi tá wà yìí, vision ló jẹ́ kí wọ́n kọ̀. Kó ló di pé wọ́n kọ̀ wọ́n rò,
Only vision, you think about what is possible. Wọ́n rò wípé àwọn máa kọ́ irú bíi. Ìgbà tó rò ní pé wọ́n wá rò pé tá a bá máa gbé kinní báyìí pílà ńlá ti wà ń bì, pílà ńlá ti wà ń bì, ó láti wà káàkiri láti gbé kinní yìí. Vision ni. Bẹ́ẹ̀ náà ni àwa ṣe ní vision ní ìsìn of what I call a new Ogbomoso. That is what will happen. Ní December o, egungun tó bá máa jáde, ó fẹ́ wá entertain wa ni o. That's all. I brought all of them to the palace and I told them this is the way we are going and that is the way we have gone. We will never go back to the days tí egun nu àwọn aráàlú. Entertainment wo ló wà pé kẹ́ máa nà wá ká máa ṣá wa ládàá fún kíni. Àwọn tí wọ́n ń ṣe àwọn oníbílẹ̀, they were even surprised, they said it. Wípé gbà táwọn gbọ́ pé àlùfáà ló fẹ́ jẹ ọba, àwọn ti rò pé mi ò ní jẹ́ káwọn ṣe ìṣẹ̀ṣe. Ìjọba ẹni tó bá fẹ́ ṣe ìṣẹ̀ṣe kó ṣe ìṣẹ̀ṣe ẹ̀. Ẹni tó bá fẹ́ ṣe mùsùlùmí kó ṣe mùsùlùmí ẹ̀. Ẹni tó bá fẹ́ ṣe kìrìsìtẹ́nì ẹ̀ kó ṣe tiẹ̀. Èmi jọba lórí gbogbo everybody ni o. Ìyẹn ló jẹ́ ká bẹ̀rẹ̀ Ogbomoso Cradle Carnival, which we did last year. Mo rò pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ wá nìyẹn, nǹkan tẹ́ ẹ fi tẹ̀wọ́ nìyẹn. Ẹ máa wá lọ́dún yìí o. Ẹ máa wá lọ́dún yìí lágbára Ọlọ́run. Nítorí èmi mo ti wá. So mo ń invite gbogbo yín fún ní December 19th to the 23rd. 19th to the 23rd of this year, we will have our Ogbomoso Cradle Carnival. Ó dà pé ẹ gbọ́. 19th to the 23rd of December this year, we will have Ogbomoso Cradle Carnival. Ẹ jẹ́ n sọ, because each of these things we are doing is to help the town to become a model town. All of these things is to make us a model town. The cultural carnival that we are having. Tẹ́ni tó bá fẹ́ ṣe ìlànà Mùsùlùmí ẹ̀, a gbọ́dọ̀ dí wọn lọ́wọ́. Ẹni tó bá fẹ́ ṣe ìlànà ìbílẹ̀, ọkàn wa, òun nígbàgbọ́ wa. Ọlọ́run ọba nìkan ló mẹ́ni tó ń sìn òun. Kò dìgbà tó bá bẹ̀rẹ̀ sí fọ́ fèrè tí a fi mọ̀ pé kìrìsìtẹ́nì ni ẹ́ ọ̀ mùsùlùmí. Ọkàn ẹ lọ́lọ́run máa ń wò. Báwo lọkàn ẹ ṣe rí sí Ọlọ́run ẹ? Láti bẹ̀rẹ̀ sí plan ẹ̀ nìyẹn. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí oríṣiríṣi bòdì. Eléyìí o, àmàṣẹsẹ̀. We will do this carnival. I formed a committee, the cultural committee. I put down personally 10 million. Money we will raise, come up with a budget. On the budget one was about 180 million. Wọ́n ní báwo la ṣe máa rówó gbóná máa rí. Ṣé báwọn ọmọ olúwa náà ni àwọn là ń ṣe fún wọn á dáwó. Wọ́n ní ṣe mo sure. Mo ní I want to start by giving 10 million naira. At least ẹ mọ̀ pé tí bá fi 10 million lẹ̀ mi ò fẹ́ lose owó mi. So mo ní ẹ má worry àwọn èèyàn á dáwó. But owó ta ní láti ti bẹ̀rẹ̀ ó ju 10 million lọ. Mo yá wọn lélẹ́yìí ni o, mo yá wọn 50 million. Mo ní ẹ lọ fi bẹ̀rẹ̀. We raised finally about 180 million from Ogbomoso sons and daughters. That's how we were able to hold the carnival. People like you, no one there. We had the meeting of Ogbomoso sons and daughters in Lagos. We had the dinner. I shared this same vision. I shared it with them. What we are trying to do, because we want the carnival to continue to energize our people, not to forget our heritage, and the most important, that Ogbomoso sons and daughters all over the world will have a reason to come home, if not for anything, once a year. And nǹkan tá a fi sí December nìyẹn wípé ìgbà ọdún
everybody ló ń wá, because Christmas and New Year is holiday season. So that's the reason that if you see time here. We had a meeting like the actually restaurant ni gbogbo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tá wà bẹ́ẹ̀ àjú 30 lọ, but we left that meeting with over 100 million. Láwọn èèyàn dà ẹ jẹ́ n sọ fún yín, orin kan wà tá a máa ń kọ wípé àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ wọ́n fẹ́ràn ìlú wọn gan-an, àbí mo parọ́ ni? Ṣùgbọ́n ló ń jẹ́ kí a máa ṣe parapọ̀, kò síbi tó Ògbómọ̀ṣọ́ bá wà wọ́n máa ṣe parapọ̀. That's it. A fẹ́ràn ìlú wa, àwọn ọmọ ìlú wa ni wọ́n dà. Ẹni tó dá 5 million 10 million kò sẹ́ni, èèyàn kan ló dáwó mọ̀dà mi, ẹnìkan fún wa ní 40 million. Oh yes, because ọmọ Ògbómọ̀ṣọ́ ni inú ẹ̀ dùn pé à ń ṣe eléyìí, because a ṣerú ẹ̀ rí. We've never done anything like that. So I am not trying to impress you. I'm trying to impress upon your heart for you to understand that things are already happening. Ní dúró de 25 years, before 25 years, nǹkan tá a máa rí là ń sọ. A completely transformed town. That's what we are going to see in 25 years. Let me now tell you on the cultural committee. They started organizing this program. By the time we had the carnival, Oyo State government adopted it as one of the recognized carnivals in Oyo State that they will support. The federal government recognized it, sent their assistant minister, minister, she was planning to come, but only conflict of interest, conflict of appointment. But she sent 2 powerful representatives. They also adopted Ogbomoso Cradle Carnival as one of the federal government programs that they will support morally and financially. In the first year, before they do things like that, whether it's serious or not, our own first year. Last week, MTN Nigeria committed that they will be one of the sponsors of Ogbomoso Cradle Carnival. Ṣẹ́rí gbogbo nǹkan báyìí, òun ló máa ń jẹ́ kí n mọ̀ pé we are on the right track. Ṣé ọ̀rọ̀ mi yé yín ṣá? Òun ló jẹ́ kí n mọ̀ pé nǹkan tá à ń ṣe yìí, nǹkan tí ọba òkè fọwọ́ sí ni. How can in 1 year you do a program tẹ́ ẹ̀ ṣe rí kí àwọn federal government, Oyo State government and MTN Nigeria kí wọ́n adopt it? Ọmọ Ògbómọ̀ṣọ́, it's time for us to wake up and know the potential tí Ọlọ́run fún wa. Ọlọ́run dúró dè wá ni. He's been waiting for us. Gbogbo mo máa ń sọ fún àwọn èèyàn yìí pé orúkọ ló ń rò wá nítorí Ogunlọ́lá ó sọ fún wọn gbà yóò ní ẹ jẹ́ kí n máa lọ Ṣọ̀ún. Òun ló jẹ́ kí gbogbo yín wà, ẹ̀yin tẹ́ wà ní Kaduna, Zaria àti ẹ̀yin tẹ́ wá láti other places ẹ wá Ṣọ̀ún bí ni. Ọlọ́run dẹ̀ ẹgbọ́ orúkọ ló ń rò wá, òun ló jẹ́ kí gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ kọ́ wà all over the world. Nítorí wọ́n máa lọ ń Ṣọ̀ún ni Ṣọ̀ún. But now Ọlọ́run fẹ́ ká ṣe lé wa. Ṣé nǹkan tí mo sọ yé wa? Ọlọ́run fẹ́ ká ṣe lé ní ìsìn yìí. Ìgbà bùkàn fún wọn níbi ẹ̀bùkàn náà sílé. Ṣé gbọ́ nǹkan tí mo sọ? Tẹ́ bá ṣe kan síbi ẹ ṣe kan náà sílé. Tán la ṣe nǹkan sílé. Ògbómọ̀ṣọ́ máa yàtọ̀. The landscape will immediately change. I'm here in Zaria and Kaduna, simply Kaduna State, to meet Ogbomoso sons and daughters. We have a 25-year plan. I became the Ṣọ̀ún of Ogbomoso, Olumogege III. Sometime in 2023, my coronation was
in December 19, 2023. So this last year was 1 year that I've been in office. And I have a 25-year plan of trying to transform Ogbomoso into a model town. And I feel that we will not be able to do this with the people who are living presently in Ogbomoso. And something about Ogbomoso people is that they are warriors and they're entrepreneurs. And it's the warrior spirit in them that makes them to go all over the world. What we say is that any town or any place you go in this world and you don't meet Ogbomoso people, that means that place is not really a place for you to stay. So when I became the king, I decided that what we are trying to do in this town, the people, those of us who are living in that town presently, will not be able to do it. So I decided that I will go all over the place where we can get maybe 200, 250 Ogbomoso sons and daughters, any city. I will visit them and encourage them to think about Ogbomoso and see what contribution that they can do in that town. And so I visited Jos. I visited Gombe. I was in Gombe, I think last week or 2 weeks ago. So I decided to come to Zaria and Kaduna also. And these are places where we have concentration of course, Ogbomoso people, and also we have other Yorubas there. But my main concern is the Ogbomoso people. And so that's why I am here. I was in Zaria yesterday. We left Zaria to come here today. And I'm meeting Ogbomoso sons and daughters here tomorrow also, here in Kaduna. And that's why I'm here. And incidentally, everywhere where I've gone, I try to also meet the government officials who have also, in their different states, made it easy for our people to live in that city and in that state. In Gombe, I met people who have been in Gombe for over 100 years. I met a man who said he was born in Gombe, and the man is in his 80s. And he said his father had been living in Gombe for many years. And so the same thing here. And what you will find out is that in most of these places in the northern states, most of the Oba Yorubas who are there are mainly also from Ogbomoso. And Ogbomoso sons and daughters have spread over the whole north. We had a meeting today in Zaria. We had people who came from Kano, people who came from Funtua, who came to join us. When we were in Gombe last week or 2 weeks now, people came all the way from Adamawa. They came from Maiduguri. They came from Castina. Some people came from Taraba. And what I'm trying to do is novel to our people. Many of them have never seen their king before. So what I'm trying to do is to familiarize myself with them and encourage them and share the vision of this 25 years with them in trying to turn our town into a model town. Because the more we are, the easier it will be for us to carry the load. And I also found out I lived in America for the past 29 years. So I only came back a day before I became the king. And I found out that we can't leave everything to government. There are things that individuals also must do. And if we're going to turn our town into a model town, there are things we will want government to do for us. But most of the load will be carried by the indigents. And I feel that a lot of our indigents are spread all over the country. And of course, I'm going to go in West Africa also. We have a lot of our people in Ghana, in Cotonou, in Ivory Coast. I'm going to visit all of those places also. Just that the more we are, it becomes easier for us to be able to transform our town. And so that's the reason why I'm doing all this traveling to
sensitize our people, get them excited about this new form of governance and Obashi. So it's not for me to sit down in the palace and expect things to come to me. I want to go to them, and when they can connect with me, they will also be able to come down at least once in a while to the town and also see how we can all develop the town. So that's the real reason why I'm here, and I want to say thank you also for hosting me. We've had a lot of things. Of course, Kaduna State is very, very prominent in the socio-political system of Nigeria, a lot of impact, and the standard that Kaduna State has set, especially in the northern states. We read about it as a young people, and as I'm 64 years old now, so I'm not that young again. And also, as we are getting old, the impact that this state has made in the north, and the frontliner things that you do. Of course, we read about the governor, about how he has been able to bring succor to a lot of people, how some things that were tightened before have been loosened, so that that the people can live well, and the compassionate spirit of the governor also we have had, and his ability to govern the people in the right way and in an enduring way, and having, with all the difficulties going on, having the human milk to be able to get across to the indigents of the states, citizens of the states, and to make things in a tough situation at least better for them. So I really want to thank all the people, all the special assistants, advisors who has also shown up here to welcome us. And I really want to say thank you. Moseba onile moseba alejo. Iba feledu mare oba miobala. Iba feledu mare oba miobai. Iba feledu mare oba miobowo. Oba mi ton gbani ton lani. Mari mari eleria lawon to ma misaye. Dákun má padà lẹ́yìn mi. Dákun má padà lẹ́yìn gbogbo wa. Iba o. Iba o, àwa tí júbà káwa àtòsèré. 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 Kátòsèré ìbà ló yẹ ká kọ́kọ́ jù o. Kátó sèré ìbà ló yẹ ká kọ́kọ́ jù. Kátó sèré ìbà ló yẹ ká kọ́kọ́ jù o. Kátó sèré ìbà ló yẹ ká kọ́kọ́ jù. Ọlọ́jọ́ òní àwárí ìbà yín. Àforíbalẹ̀ fàlàgbà o. Kátó sèré ìbà ló yẹ ká kọ́kọ́ jù. Kátó sèré ìbà ló yẹ ká kọ́kọ́ jù o. Kátó sèré ìbà ló yẹ ká kọ́kọ́ jù. Òní àwárí ìbà yín, àforíbalẹ̀ fàlàgbà o. Kátó sèré ìbà ló yẹ ká kọ́kọ́ jù. Ìjọ kìíní bàjọ́ fún bàbá. Àrà kìíní bàdá fún bàbá. Ìjọ kìíní bàjọ́ fún bàbá. Thank you so much. Those are the Federation of Yoruba Students here in Kaduna. At this point in time, we'd like to invite. Ẹni tá tó láyà àárín ìṣẹ́jú márùn-ún àfẹ́fà oko náà ṣòfò púpọ̀. Òun náà ni Ṣítù Sunday Adéníran ìjálọ̀ ọdẹ láàrin ìṣẹ́jú méjì. Ẹ dákun ká máa ṣe gbogbo ẹ̀ ní ká máa ń kóbá àrọ́jọ́ Mùsùlùkùn. Ṣítù ìjálọ̀ ọdẹ. Ìjálọ̀ ọdẹ láàrin ìṣẹ́jú méjì péré. Óyá.
Ògbómọ̀ṣọ́ ajílété ni mí. Ọmọ kóòtù òjìbí ẹ wá lọ́mọ ìlú mi nílé ìjọ́gí oró ọmọ ajílété pọ́ndogun. Ogun kan ọ̀jàjàjà. Kókó wa lẹ́rú l'Ògbómọ̀ṣọ́ rí. Ògbó mi kò gbó ọmọ àfògbójà. Àyìsá Jágúnjọbí ọmọ alákàtà. Moriba bàbá moriba Elédùmarè ọba àjọkẹ́ ayé ọba àsàkí ọ̀run ọba tí sọlá nínú afẹ́fẹ́ àríro aláàfin ọ̀run kankan ní dámọ̀ kábíyèsí ọba dániwáyé ọba tọmọ mi ọba tọmọ àyàmọ́ mi ọmọ lóòótọ́ ni bẹ́ẹ̀ náà ni moriba bàbá wa kábíyèsí Gandhi Ọláoyè kábíyèsí Gandhi Ọláoyè kábíyèsí Gandhi Ọláoyè sọ́nláyèsí Ọláoyè bàbá ògbétu ẹlẹ́gbùrú àṣàkà abilégbọ̀rọ̀ bíi ẹni káfíń ọkàn ṣoṣo àràbà ọtẹgba òsúnsún Ọláoyè ó tó gba nínú ọmọ kélébé òkòkò mẹkú ajímútàbà oògùn àjànàkú mútàbà oògùn girimu ilé àwọn ọgbà hun ọ̀dẹ̀dẹ̀ àwọn ògbólójù òṣòló láti kọgbín Ọláoyè àkútì kékeré kan kú sí ara rẹ̀ ọgbẹ̀kẹ̀gbẹ̀kẹ̀ ariwẹ̀lẹ̀ gbẹ́kẹ̀lé bá gbọ́n òṣòro àfìdíbọlé bá lòpá òkè òṣòro àfìdíbà gbáńlá ọba gbà ńlá yà bí ikọ àyà ní tòògùn lọ́tọ̀ ọkọ káàkan ẹtù ọkọ káàkan àdó baba ló ṣẹlẹ̀ gbogbo lóhùn ọdọ ní ti gi awírí ọkọ ní ti gi ara àgbàtọ bá fẹ́ nílà fẹ́ lówó ìkọ ńláńlá ni wọ́n fún lu ààrẹ jẹ gúnlẹ́sìn balẹ̀sìn ọ̀kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ àmọ́ àgòjọ́ máa gbẹ̀ àlùfáà àpapọ̀ onílé orí baba kélébé arẹlẹ́yìn bí òṣùmàrè inú ogun jọ̀n inú ogun jọ̀n inú ogun jọ̀n ọ̀pàtẹ̀lá ń pa ẹ̀sìn ọ̀pà bí ogun kankan bí ikú ogun ọ̀pà àríkò padà ọmọ Ṣàngó ọ̀pà kọ́dọ̀ fọwọ́ ẹ̀wọ́ lẹ́gẹ̀rẹ́gẹ́ gúnlẹ́sìn balẹ̀sìn ọ̀kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ àmọ́ àgùnjọ́ máa gbẹ̀ kábíyèsí ọba wa Gandhi ọba tó ti ní ọláwájọba ló dọ́ni bẹ́ẹ̀ náà ni Ògbómọ̀ṣọ́ ní bàjẹ́ láìlẹ̀ àwọn ọ̀rùnmalẹ̀ wọn ò tún wá sí àyàfi tó ká bá káwọ́ mọ́ ṣé bẹ́yìn lọ ká fi ṣòro ṣé báyà là á fi mọ rìnrìn yẹn jù bodò gbólógbó ọdẹ ti tulu ọ̀rẹ́ mọ́dà gbàlagbà mọ́lẹ̀ tí pàwọ́rọ̀ kòròkòrò ọjà mo ti dàgbàlagbà ọjẹ nínú akẹ́ ìyá lamọ kékeré títí mo fi kéré bọ̀ pa wọ́n ta lu wa láàmú ju ọmọ kékeré ọmọ ọdẹ tó máa já wọn ètí rí ni ebe wúrẹ́ sílẹ̀ lẹ́ fi sọgbà nù gbòòrò àsílẹ̀ àgùntàn kọ́ lẹ́ fi sọgbà níyẹ̀wù ológe ní ràjò ilé ìdílé èkúté ológe ní tàjò díẹ̀ sọ fẹ́ kúté ilé kí wọ́n parapọ̀ síbi kan ojú mi ó ṣe ń wílẹ̀ jọ̀ǹjà wàlẹ̀ ọ̀tán ńlẹ̀ bọ̀rọ̀bọ̀ ó tún dé sí mi lónìí kọ̀ àlàbí àgbà ọkàn bídùn ọmọ táyé lolú èjì rí ọkùnrin gbàngbàn bí ọkọ yẹrí ilé adùn ló bí lọ́mọ òkè àgbẹ̀dẹ lówó ń dàgbà ọmọ táyé lolú èjì rí ọkùnrin gbàngbàn bí ọkọ yẹrí ọmọ táyé lolú èjì rí anímọ̀ máa ń sálẹ̀ pẹ̀ tí ì bá ṣe pé ikú tọ́pa bàbá tó bí lọ́mọ ẹgbẹ́ yẹn kù lé mọ yóò dùn tó ń hù Ifá ló dorí ire ń tàwo èmi ló dorí ire ń tèmi. Ògúnlága ayé òsìmọ̀lẹ̀ olómi ilé fẹ́jẹ̀ ládọ́ nílé fi mọ̀ kí mọ̀ bọ̀rọ̀ ọ̀rẹ́ èṣù láàlú láàróyè bọ̀rọ̀ tí ń jẹ́ látọ̀ ọ̀pá ẹ̀lẹ́kùn ṣubú láàróyè ń ṣẹ̀jẹ̀ lága ayé tó bá dágbọ́n dákun mọ́ta wọn lága ayé tó bá dòdò dákun mọ́ta gbé wọn lọ. Thank you ẹ ṣeun. Káì ẹ̀yin gan làbá tí wàá fún láyè tó pọ̀ tẹ́lẹ̀ nǹkan lẹ̀ ń gbé àṣà àti ṣe Ògbómọ̀ṣọ́ jáde àmọ́ ẹ má bínú tó bá dijọ́ mi ẹ dákun ẹ má bínú àfẹ́ fàwọ́kọ́ náà sọ̀fọ̀. èyí tó wà ẹja jọ pín báyìí a ó pè alága wa the chairman committee of this wonderful event to come and give us his own speech talking about the chairman Mr. Adetunji Ayinde. A round of applause for him. Àwọn wọn ṣiṣẹ́ takuntakun láàrin ìjọ mẹ́fà la fi ṣe gbogbo ń tà ṣe yìí ìjọ mẹ́fà péré Ọlọ́run sì lò wọ́n gan láàrin wa towó ni ti mọ́tò ni tepo kò sí tí wọn ò ṣe tọ́lọ́run kí ètò ilé wa sáyé. So Mr. Tunji, over to you. Distinguished ladies and gentlemen, I stand on system protocol. I am Adetunji Ayinde Michael, the chairman planning committee, hosting Oba Gandhi Afolabi Oloye, son of Ogbomoso land. We give thanks up to God Almighty for seeing us through this stage. On behalf of Ogbomoso youth, sons and daughters, and the entire Kaduna state, to welcome His Imperial Majesty, Oba Gandhi Afolabi Oloye Orumagege Keta, on this day, February 19, 2025. Your Imperial Majesty, Oba Gandhi Oloye Orumagege Keta, esteemed dignitaries, distinguished girls, and our dear youth, sons and daughters of Ogbomoso, it is with great joy and a deep sense of honor that I, on behalf of the entire Ogbomoso youth in Kaduna State, extend a warm and heartfelt welcome to your Imperial Majesty. Your visit to Kaduna is a momentous occasion for all of us,
and we are truly delighted to receive you in our midst. I also seize this opportunity to congratulate Your Majesty on your accession to the revealed throne of your forefathers. Your enthronement is not only a blessing to Ogbomoso land, but also a testament to the enduring legacy of our cherished tradition and heritage. We pray that the Almighty grants you wisdom, strength, and good health as you lead our people into a new era of peace, unity, and development. Your Majesty, we are proud to reaffirm our unwavering loyalty and support to your reign. The sons and daughters of Ogbomoso in Kaduna remain committed to upholding the value and progress of our homeland. Your presence here today strengthens the bonds that unite us all, regardless the distance. May your reign be marked by prosperity, harmony, and remarkable achievement. Long life His Imperial Majesty. Long life, sons and daughters of Ogbomoso land. Long life, Ogbomoso land. Long life, Nigeria. Thank you. I am Ayinde Adetunji Michael. I am the chairman, planning committee. Thank you. At this point in time, round of applause for him, please. Thank you for that very brief speech. At this point in time, we'll go straight to the lecture. We have some resource persons in our midst today. And the first resource person is Reverend Sunday Oladapo. A round of applause for him as he comes to the podium, please. At this point in time, please, Reverend, we are very limited in time. Maybe if you can just manage 5 minutes with us, we will appreciate that. Àgbé Ọlọ́run ga nítorí pé Ọlọ́run dára sí wa. A dúpẹ́ nítorí pé Ọlọ́run fún wa ní oore ọ̀fẹ́ yìí àti àánú láti wà nínú gbọ̀ngàn yìí. A kí ọba wa, Ọba Gandhi Afọlábí Ọláoyè. Inú wa dùn púpọ̀ láti gbà wọ́n lálejò nínú ìlú Kaduna. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo ìrìn àjò. Ní òní fún gbogbo àwátà wa ń bí mo mọ̀ pé ó jẹ́ ayọ̀ wa láti rí ọba wa láàrin wa. I think this will be the first of its kind. I am highly proud of my town, Ogbomoso. A fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tí a wà níbí lónìí. A fẹ́ kí ọba wa mọ̀ wípé Ogbomoso sons and daughters in Kaduna State are doing very, very, very well in Kaduna State. We are loving people. We are very accommodating. And in all walks of life, the Lord has helped every sons and daughters of Ogbomoso to be calm and to progress and to be successful in Kaduna State. The Lord will continue to prosper each and every sons and daughters of Ogbomoso in the name of Jesus. A fẹ́ gba gbogbo wa níyànjú. Mo lórí ọ̀fẹ́ wọ́n bí mi sínú ìlú Kaduna yìí. Bàbá mi jẹ́ ẹnìkan tó kó gbogbo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ jọ ní ìletò tí a wà. And for more than 20 or 25 years, Mr. Ojo náà wà níbí. He succeeded my father when he left Kaduna as the chairman of Ògbómọ̀ṣọ́ Parapọ̀ ní area tí wọ́n wà. Bí mo ṣe dàgbà sáàrin wọn, mi è fi Ògbómọ̀ṣọ́ ṣeré. One of the things tí mo fẹ́ ká tètè fi sọ́wọ́ ni wípé gbogbo ibi tí àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ bá wà, a máa ń yàtọ̀, ìṣe wa, ìhùwàsí wa, a máa ń fi hàn wípé lóòtítọ́ lódodo ọmọ Ògbómọ̀ṣọ́ ni wá. Somebody make a remark last year about Ogbomoso people that they are highly intelligent. Highly intelligent. And that is true. That is very, very true. Afẹ́ bìrọ̀ gbogbo wa ẹ jẹ́ ká fi sí ìṣe. Nǹkan kejì tí màá sọ kí n tó lọ jókòó, ìfẹ́ ẹ jẹ́ ká jẹ́ kó gbilẹ̀ sí láàrin àwa tá a ti dàgbà àti àwọn ọmọ wa tí ń bọ̀ lẹ́yìn. Ẹ jẹ́ ká jẹ́ kí ìfẹ́ yẹn ìṣọ̀kan kó tún ṣe kí ni o kó tún gbilẹ̀ sí níparí.
ẹ má jà gbàgbé ilé gbogbo nǹkan tá a bá kó jọ sílùú Kaduna ká mọ̀ wípé ilé ní kíni o àbọ̀sími oko Ògbómọ̀ṣọ́ dà mo ti ń lọ sógbómọ̀ṣọ́ ní for the past 2 years láàrin ọ̀sẹ̀ méjì mẹ́ta màá ti wà lógbómọ̀ṣọ́ inú mi máa ń dùn ní tí n bá ti ń lọlé inú mi máa ń dùn dáadáa tí n bá ti ń lọlé tí n bá ti ń travel lọlé èmi mọ̀ wípé Ògbómọ̀ṣọ́ yóò mọ gbèrú sí lábẹ́ ọba wa Ghandi Afọlábí Ọláoyè ohun rere yóò tún mọ wọ inú ìlú wa ṣe mo wá fẹ́ bẹ ọba wa torí pé wọ́n wà láàrin wa nǹkan kan wà tó ń jẹ́dùn ọkàn fún mi tèmi fẹ́ kọ́kọ́ sọ kí n tó lọ jókòó ẹ dákun a ní àwọn mọ́tò tó dáa tí máa ń gbé wa lọ sílùú Ògbómọ̀ṣọ́ kí wọ́n bá wa bójútó àdúpẹ́ o God bless Ògbómọ̀ṣọ́ God bless our King His Royal Majesty God bless the people of Ògbómọ̀ṣọ́ and Kaduna State God bless you everyone. Ògbómọ̀ṣọ́. Parapọ̀. Ògbómọ̀ṣọ́. Ẹni tó bá rí ọmọ Ògbómọ̀ṣọ́ tó bá lóhùn òré èèyàn àṣepọ̀ kò rí nǹkan kan. Ó ti fọ́ lójú ni. Ó fọ́ lójú ni o. Pátápátá yányán. Ẹ rí ìlànà àwọn reverend ti sọ tẹ́lẹ̀ kan wọ́n ní gbogbo obì abáwà wọ́n máa ń dá wa mọ̀ kò sí ẹnikẹ́ni tó bá kọlà àwọn ọ̀fẹ́ mọ rúùlù tó ti wá nílùú Kaduna tẹ̀mí mọ̀ yìí o gbogbo ẹni tó bá ti kọlà báyìí wọ́n náà dán Ògbómọ̀ṣọ́ ni. Dán Ògbómọ̀ṣọ́ ni. Ibi aṣọ oríire dénú o ẹ ṣeun bàbá wa bọ́ọ̀ bá kọlà tó jẹ́ ìyọ́ ìjágbó àbí kíní lọ sí wa táwùsá bá ti wọ́n náà dán Ògbómọ̀ṣọ́ ni ibi Ọlọ́run kẹwàá dénú báyìí á pe àwọn stars wa kí àwọn náà máa bọ̀ àwọn stars Idris Imam Salaudeen ẹ bá ń fún ọ látẹ̀wọ́ nígbà táwọn náà ń bọ̀ wá fún wa ní very brief ṣéwù. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلوات الله وسلامه على خير الأنام سيد المرسلين وإمام المتقين صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم آمين. ọpẹ́ ni fún Ọlọ́run alhamdulillah. abèrè àlékún kí a ti gẹ̀ fún Ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. If we want to be sincere with ourselves kábíyèsí ti ṣe kinní kan níjòkó yìí for kábíyèsí no you have to turn yourself if it is okay for kábíyèsí to see me in a dressing like this and kábíyèsí still allow me to say a word for this singular heart let's put our hands together for him. ẹ pàdé àwọn fún kábíyèsí bẹ́ẹ̀ bá jọ́ lọ́lá gbogbo ògbà ni wọ́n ọlọ́mọ bẹ́ẹ̀ lára ẹ̀ níjọ́ tí ejò bá ti tẹ̀yàn mọ́lẹ̀ rí báyìí tó bá géèyàn jẹ́ rí gbogbo okùn tó bá ti rí ejò ní òpè bàbá kábíyèsí wákà kan bẹ tá a máa ṣe fún ọ̀rọ̀ méjì ni mo fẹ́ sọ àmọ́ àkọ́kọ́ ń bẹ I will be talking along with Islamic perspective téèyàn bá jẹ́ mùsùlùmí tí ń bẹ ń bí kó tẹ́tí rẹ̀ lẹ̀ dáadáa màá kàn make reference méjì kí kálukú mọ bí ó ti máa ṣe bàbá kábíyèsí Ọlọ́run gbọ́ bá wa ga pẹ̀lú àwọn tó ga. Pẹ̀lú àwọn tó ga. Ọlọ́run mọ̀rẹ́ Ghandi nílẹ̀ pẹ̀lú àwọn tó rẹ̀ lẹ̀. Pẹ̀lú àwọn tó rẹ̀ lẹ̀. ọmọ Ògbómọ̀ṣọ́ wa ráfàánà wùmọ́kànà àlìyá. Ọlọ́run gbọ́ bá ga pẹ̀lú àwọn tó ga. Mọ̀rọ̀ bá nílẹ̀ pẹ̀lú àwọn tó rẹ̀ lẹ̀. Wàráfàánà wùmọ́kànà àlìyá. If truly you are a Muslim and you understand the concept of Islam, ọmọ pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó kọ́ wa bá a ti sàpẹ́lẹ́ fọ́ba àtẹnití máa ń bẹ wájú. Àkọ́kọ́ rọ̀ ìfẹ́ ìlú níjọ́ tí Ànábì ó kú òní Mákà. sallallahu alayhi wa sallam. Bó ti jáde with instruction of his Lord wípé Mákà yìí nira kú òun bẹ́ẹ̀ náà kọ́ lọ padà wá. Bọ́gà wa ti dé ẹnu bodè báyìí báńdírì ó sì wojú ẹ̀yìn báyìí ó wo Mákà báyìí omi ẹkún sì bọ́ lójú rẹ̀. Ànábì wa ń pe Mákà bí èèyàn kábíyèsí ó ní ya Mákà ya Mákà ya Mákà ó pè lẹ́ẹ̀mẹ́ta ó ní lawla amarani Allahu an akuji ilayka wallahi la akuji. If it is not the instruction of my Lord wípé kí n jáde nù rẹ ìmọ̀ tí ó lè mú kó lu bàbá mi. Gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ tó bá jẹ́ mùsùlùmí tí wọ́n bá ń tàn tí wọ́n náà ń tàn rẹ ọba yín kírísítẹ́nì yìí ni mò ń sọ lójú kábíyèsí wọn ẹ ṣe àlùfáà àjọ quote me anywhere ọba ni wọn ọba mùsùlùmí ọba kírísítẹ́nì ọba ológo ni ọba ẹni tí ń ṣe ọba yìí. Ọlọ́run gbọ́ bá ga pẹ̀lú àwọn tó ga. Mọ̀rọ̀ bá nílẹ̀ pẹ̀lú àwọn tó rẹ̀ lẹ̀.
ورفعناه مكانا عليا. kábíyèsí ti wí mo ń fọ́lọ̀ yín dáadáa bàbá ẹ kú àfọmọnìyàn ṣe ẹni tó bá ru nǹkan lórí kò ní fẹ́ kó dànù. wọ́n ní yíyọ ẹkùn kì í ṣe tójó ẹ rí adìẹ àkùkọ ó ní ògbé lórí àbí adìẹ obìnrin ó wá pakuru má kùkọ báyìí àkùkọ yẹn wá súnmẹ́yìn ó tún pakuru mọ́ ó súnmẹ́yìn gbòdì kẹta àkùkọ tó kò sí òkè yìí máa ń lọ obìnrin wa tẹ̀lé ó ní ọ̀lẹ kò lè jà akọ yẹn wá bójú ẹ̀yìn ó ní mo lè jà yẹn ti ń bẹ lórí mi nìfẹ́ kó dànù. Allahu Akbar. mo ń wò yín bẹ́ẹ̀ ti ń ṣe pẹ̀lú mùsùlùmí lÓgbómọ̀ṣọ́ ebe yìí náà advice wa lórí yunifásitì ayédè ẹ jẹ́ káwọn ọmọ yín kàwé èmi ọba yìí kì í sọba tó ní sentiment gbogbo yín ni mò ń sọba lẹ́yìn lórí ẹ já pa ọ̀tẹ̀ fún kábíyèsí lẹ́ẹ̀kẹ́sì. Allahu Akbar. ọ̀rọ̀ kejì kábíyèsí lórí unity tí wọ́n ní wí we don't have much time ó ní wípé gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ ẹsẹ̀ ayé báyìí nínú history Ògbómọ̀ṣọ́ ẹ lọ wò Ògbómọ̀ṣọ́ was the only city tó ní religion tolerance kò sí agboolé kan tẹ́ dé tẹ́ ní mùsùlùmí tẹ́ ní christian. I'm fully happy to tell you bí mo ti dúró yìí ìyá tó bí mi christian ní kó tó gba Islam. Anabi Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹ̀kọ́ yẹn ló ti kọ́ wa ìsìn sọ fún wa yìí pé ìsìbí wú. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اصبروا tí ẹ bá ṣe gbẹ̀yìn láàánú warabitu. يا أيها الذين آمنوا اصبروا. ìwà mùsùlùmí tó ń bẹ́ bí lọ́wọ́ Quran 4 verse 59 Suratun Nisa. اصبروا. ọlọ́run kábíyèsí bẹ́ẹ̀ bá ń jó lórí bẹ́ẹ̀ tí ẹ sùúrù náà ni ẹ máa ṣe. وصابروا. ẹ tún wá gba àwọn tí wọ́n bá fẹ́ bínú ẹ gbà wọ́n níyànjú pé káyì. warabitu. ẹ tún wá sopọ̀ ara sopọ̀ ní o níjọ́ tèmi ti ń jọ Ògbómọ̀ṣọ́ this is the first time tí witness kìíní bí mo ṣe dé nínú mi dùn pé kábíyèsí wá ṣeré kábíyèsí wa ń bẹ wájú ẹ wá ń lọ káàkiri láìsẹ̀ tí ò níṣẹ́ ẹni tí ọlá ń bẹ lára rẹ̀ tó yẹ kó máa sinmi ẹ dápẹ́ ní kábíyèsí o. isibiru wasabiru warabitu. ọ̀rọ̀ kejì bàbá kábíyèsí wattaqullaha. àdúrà mẹ́ta mo fẹ́ ṣe fún yín nǹkan mẹ́ta kan bẹ tó bá kọlu ọlọ́lá kéèjé kó rí ọlá rẹ lò alákọ̀ọ́kọ́ ń bẹ àìsàn ọlọ́mọdé kọlu kábíyèsí wa. amina. kò níwo ṣùgbọ́n máa kẹ́yàn ọlọ́mọdé ka kábíyèsí. amina. ẹlẹ́ẹ̀kejì tí oníwo tí máa kẹ́yàn ọ̀nà lò sí tí máa ń bẹ lọ́rọ̀ aṣáájú kò ní rí aṣáájú rẹ lò ọlọ́mọdé ka kábíyèsí. amina. ẹlẹ́ẹ̀kẹta ń bẹ ọ̀nà làbùkù gbogbo ibi tí àbùkù bá ta tẹ́ǹtì sí mọ̀jẹ̀ kábíyèsí wa wà ń bẹ. amina. gbogbo èèyàn ṣe àmín. amina. èyí tí fi sọ máikrófóònù yìí lẹ̀ ìwọ tó bá fẹ́ bú mi ẹ jẹ́ nàrètì àdúrà kan tí mo gbọ́n bì kan ọmọ Yorùbá ni wá bá bí wa sílẹ̀ Haúsá àmọ̀ síbi Yorùbá ó ń tọ́ ń sàdúrà nínú mi wá dùn mọ wulẹ̀ dá mọ́ ara ẹ̀ kì í sọ̀fọ̀ mo ti pè àwọn pòfẹ́sọ̀ Yorùbá wọ́n ní kì í sọ̀fọ̀ ìní mo fẹ́ sàdúrà fún kábíyèsí tí fi jòkó wọ́n ní ara pápá báyìí là ń bẹ́tù mọ̀ sí àmì ni. amina. ibi gìjàgìjà là ń bẹ́kùn. amina. ibi gìlọ̀gìlọ̀ là ń bá kòkó. amina. ara fíngbà báyìí ni tirẹ̀fẹ́. àmín. ìta gbangba là ń bẹ̀rẹ̀ ajílẹ̀kẹ́. àmín. òjòjò oníṣòwò kọ́mọ nàìjà kábíyèsí. àmín. orí kì í fọ ahun ẹ̀dọ̀ kì í dùn amina. ìgbín amina. òtútù kì í mú ẹja lálẹ́ odò amina. orí kì í fọmọ lọ amina. kó báyìí la kábíyèsí ó mọ̀ amina. bẹ́ẹ̀ Ọlọ́run gbọ́ bá ga pẹ̀lú pẹ̀lú àwọn àwọn tó ga. máa rọ̀ bá nílẹ̀ pẹ̀lú àwọn tó rẹlẹ̀. wàrà fana o magana. ẹ pàtẹ́wọ́ fún àwa ẹ bá fún wọn látẹ̀wọ́.